Aláròyé máa wí o. Àìgbọràn àwọn aráàlú ló kó wa sí wàhálà APC báyìí. Tambuwa, gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ tó tún jẹ́ olórí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ Aminu Waziri Tambuwa ti ní pé àìgbọràn ọ̀pọ̀ àwọn aráàlú tí wọ́n dìbò fẹ́gbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò ọdún 2023 tó kọjá lọ yìí ló kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ìpọ́njú àti ìyà àjẹkúdórógbó tí a wà báyìí. Sẹ́nẹ́tọ̀ Tambuwa ń sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí níbi ètò pàtàkì kan tó wáyé láàrin àwọn olóyè ẹgbẹ́ òṣèlú PDP kan ní ìpínlẹ̀ Sokoto. Ó ní bẹ́ẹ̀ kẹ́sì máa wò ó lásìkò tí à ń ṣèpolongo ìbò lọ́dún tó kọjá lọ yìí a ṣèkìlọ̀ gidigidi fáwọn aráàlú pé pàápàá jùlọ àwọn mẹ̀kúnnù pé kí wọ́n má dìbò wọn fún ẹgbẹ́ òṣèlú APC rárá nítorí a ti mọ̀ dájú pé wọn kò lóhun gidi kankan tán fẹ́ ṣe fáráàlú rárá. A mọ̀ dáadáa pé wọn kò sí ní ìgbáradì kankan láti ṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí rárá, wọn kò ní àfojúsùn gidi kan, wọn kò ní ètò gidi kan lọ́wọ́. Agbára kan wù wọ́n láti jágbà ni wọ́n ti já agbára àtipò náà gbà lọ́wọ́ àwọn ẹni tó kójú òṣùwọ̀n láti ṣe báyìí, ṣùgbọ́n wọn kò mọ ohun tí wọ́n lè ṣe sí i láti ṣàtúnṣe síjọba orílẹ̀-èdè yìí mọ́. Sẹ́nẹ́tọ̀ Tambuwa wá rọ àwọn aráàlú wo pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti lè rí i pé ìjọba APC wọ́n lé wọn kúrò lórí oyè kí àwọn ẹni tó kójú òṣùwọ̀n láti ṣèjọba lè gba ìjọba lọ́wọ́ wọn lọ́dún 2027. Ó ní ojúṣe gbogbo wa pátá ni láti wà ní ìṣọ̀kan báyìí ká lè ṣiṣẹ́ pọ̀ láti gbàjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe báṣubàṣu lọ́wọ́lọ́wọ́ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.